Àníkẹ́ òkú ọdún o ọmọ Yáàdì Àrò ó sì kú àṣeyẹ Princess ó mọ ní fọdún èyí sópin o. Gèlè yìí kò sùn kọ̀kọ̀ yìí kò dò kórí ẹ máma kọ̀rẹ́ gèlè yìí kò sùn Àníkẹ́ kọ̀kọ̀ yìí kò dò kórí ẹ máma kọ̀rẹ́. Ẹ bá ń kálá Àníkẹ́ o Princess ọmọ Yáàdì Àrò òkú ọdún o Àníkẹ́ chapter tí wọ́n wí o Àníkẹ́ chapter tí wọ́n ń sọ egun ànúmísá ní sẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ late Mudazib tó dolóògbé lọ́jọ́ sí o kọ́lọ̀ ń tẹ̀wọ̀n sáfẹ́fẹ́ rere iwájú tó kọjú sí ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ onídàárú lágbára Ọlọ́run ọba Oǹdó sá ní sẹ́lẹ̀ àwọn yèyé tó bí ọlọ́mọ àbúrò Samuel moníkómọdágọ̀ ọjọ́gọ́jọ́ oríire oníburú ìṣẹ̀dá rẹ̀ ò ní gbà bọ̀dẹ̀ orógbó ló ní kó gbó obì ló ní obì kú dànù ẹ̀wà ló ní ó mọ̀ wá kò sì mọ̀ bẹ́ẹ̀ àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin ẹgbàgbé ìjò lórí ìrì ọmọ ẹni ọkùnrin kò lọ́nà tó ní bẹ́lẹ̀ yóò jáyẹ ní àsì ìjàlẹ̀ ẹni ìgbà rẹ̀ tó ti dùn yóò nítàn lágbára Ọlọ́run ọba ohùn rẹ̀ tó ti dùn fáráyé o kò nídìí kíkan iwájú ṣó ń lọ pẹ́bì tirẹ̀ sí iwájú ló mọ̀ lọ lágbára Ọlọ́run ọba ìwọ ò mọ̀ nírẹ̀lẹ̀ ó sì mọ̀gá onínúure oníwà àrè Àníkẹ́ jẹ́ ń bọ̀ délé o jẹ́ ń bọ̀ dé pa láwọn bàbá tó bí ọlọ́mọ egun ànúmísá nìyàn mẹ́bí wọ̀ lọ mẹ́lẹ́yìn ọkà ìyá àbára funfun ọkà abára màtàmátà èmi ti bẹ́ẹ̀gùn pélé yóò tún gbọ́dọ̀ pé Tọ́yìn lórúkọ mọ́ nínú ilé bàbá rẹ ni àṣetọ́yìn níyẹ̀gùn o àṣetọ́yìn níyọ̀ ọ̀gá ń jẹ́ nínú ilé bàbá rẹ ni bẹ̀rẹ̀ ọ̀la nìyí ọmọ oníyùn òòyè wọn kì í rùkú kọjá níta babalá bàbá tó bí ọlọ́mọ ẹni síwájú èrò gbígbé ọmọ ògbé bùsùn joyè ni wọ́n kó kílé bàbá rẹ̀ tó bá wẹ̀gùn àánú mi o akúnlé rẹ̀ ló sùn tó bá dọjọ́ alẹ́ wọn kúnlé wọn ní funfun mẹ́bẹ́yìn lọ́ọ́ máa ké nígbó kẹ́rù bò nígbó ẹ̀yìn lọ́ọ́ máa ké lọ́dàn kẹ́rù bá rọ lọ́dàn ó wá dìlé àwọn yèyé tó bí ọlọ́mọ Oǹdó yá o ejìrìn gbé ní yàrá alágbẹ̀dẹ ọmọ àrẹ́yìn jàjà ogun o Oǹdó mẹ́bẹ́ lẹ́yìn oníjàjà mọ́ ọ̀jàjà ni wọ́n mọ̀ pé yíbòdò ọ̀la alágbẹ̀dẹ wọn kì í tẹ́wọ́ gbowó wọ́n pé ń dalẹ̀ kí máa lọ ìrèmọ̀gún níyì o ọmọ àwísẹ̀ ọmọ òwúlẹ̀ wo ará alágbẹ̀dẹ ọmọ àwọ̀rìn túnrin rọ àgbẹ̀dẹ mi ṣùṣù lọ́nà tí ìrè ló tí mo bá mi mọ́kọ́ wá èmi náà níbọ̀ mùsùbọ̀ lágbẹ̀dẹ nínú ilé àwọn yèyé rẹ̀ ọmọ rọ́wọ́ ìjọ alágbẹ̀dẹ ò bá rọ́wọ́ mọ́ tọlọ́kọ́tàlá dání yóò mọ̀ rorò lọ́nà oko ọmọ fínà èjì tọ́lá níyàn máa dára dọ̀ọ̀kìn nínú ilé àwọn yèyé rẹ̀ òkú ọdọọdún rorò gbogbo ọdọọdún lẹ́wà wá ní gbogbo bí olúgbogbo tìrìgbò gbogbo bí olúgbogbo tìrìgbò kó tún wá gbó bí àwọn àgbàkàgbà kan èyí tí wọ́n fọmọ wú Sunday ọ̀run jọ sí ìgbàlẹ̀ rẹ̀ lé ní àwọlé rẹ̀ lé ní ó ti wá sọdún èyí òun ni ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú àlàáfíà ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ Adénúgà Fatima ló pè mí sórí aago wọ́n ní Òṣùpá akéwì gbérànlẹ̀ kò dìde mọ́ ọ̀bọ̀ wá bá mi kọ́ ọmọ lọ́jọ́ bí ó ní o wọ́n lọ́lá ní Ìkẹ́ máa tilẹ̀ lọ́dún kan wá bá ń kárí dùnnú mi wọ́n ló kú ọdún wọ́n ní kó mọ̀ níjà ọgbà lọ́wọ́ wa ò ní mọ̀ sí o ìwọ ò mọ̀ ní mọ̀ ya lágbára Ọlọ́run ọba ó kú ọdún happy birthday to you.
Àníkẹ́ Chanta ti sọjọ́ bí lónìí mo wá kí kórí jẹ́ òpẹ́ láyé kó dàgbà kó dògbó kó dàgbà kó dògbó lágbára Ọlọ́run ọba o. báyìí là ń ṣe báyìí là ń ṣe o báyìí là ń ṣọjọ́ bí Àníkẹ́ Chanta báyìí là ń ṣe o báyìí là ń ṣe o báyìí là ń ṣọjọ́ bí princess.